ọ̀rọ̀ yìí wọ́n kàn fi wèrè gbé kalẹ̀ pé káwọn wo báriwo ṣe ta ni. Mufti Oníkíjìpá kán tètè fa etí wọn nànà, kò sẹ́ni tó bá Saheed ṣe tí ò lọlẹ̀, tí ràwọ̀ rẹ̀ ò já, kì í ṣe pé léèyàn ló já, àwọn fúnra ara wọn náà fẹ́ gbéra wọn lulẹ̀. Àwọn tuntun ò lè súnmọ́ wọn, kán lọ gbàgbé, àwọn tuntun ò lè súnmọ́ wọn. Ẹ má jẹ́ ń tàn yín, ẹnu ló dẹ́kù tá a máa ní lágbájá mọ́yàn, àṣírí ló tú. Ọ̀nà tán gbé gbà yìí tán fẹ́ fi wá sẹ́tù kí gbogbo nǹkan sẹ́tù yẹn, ọ̀nà tán gbé gbà yẹn ò dáa. A kú òǹgbẹ o, mo ní kó rùn tó mú. Ajẹ́sàárì tán ni mo rántí nǹkan kan, lọ́kàn mi lọ ọbẹ̀ lórí géèmù tó ń ṣẹlẹ̀ lórí Saheed Shittu yìí. Ibi ọkàn mi lọ ni wípé Alufulani ti ṣẹ́tù ọ̀rọ̀ Mufti Oníkíjìpá pẹ̀lú Saheed tipẹ́tipẹ́ o. Alufulani ti ṣẹ́tù, ó ti ṣẹ́tù ọ̀rọ̀ yìí. Ṣé Mufti Oníkíjìpá fẹ́ sọ fún wa pé ìjọ tán wá yẹn, tán wá kí wọn, tán ní kò gbọdọ̀ wọ mọ́ṣáláṣí, náà invite wọn wá lọ sí mọ́ṣáláṣí Adépọ̀jù? Kódà mo fẹ́ lè ní táìmù gbà tí Alufulani fi kúrò tó fi lóun ò bá ṣẹjọ́ mọ́, iná ti ṣẹ́tù ọ̀rọ̀ ìtàn fi di pé wọ́n mú àwọn èèyàn mọ́ríkàsì káàkiri lẹ́lẹ̀. Ẹ gbà bí mo ṣe sọ, ojú tèmi fi wò ni, ojú tí mo fi wò ni, torí wọn ò lè fi agbárí kóyàn lómi ọbẹ̀ jẹ lórí ọ̀rọ̀ yìí. Kódà yìí tá ń sọ pé ọ̀rọ̀ táwọn sọ àwọn kò jẹ, tèmi ń bá wọn yí sọ́tún tí ń yí sósì kán lè bá a dákẹ́ fún wọn. Ẹ ti understand? ọ̀rọ̀ yẹn wọ́n ti jọ sọ láàrin ara wọn gbogbo wọn. Alufulani nígbà ọ̀rọ̀ yìí fi máa jáde, nígbà Oníkíjìpá fi jẹ́ pé ńgbà tán fi ní pọ́blẹ́mù pẹ̀lú bàbá ní Markaz náà ti ju ni wọn ò bá Saheed ṣe ẹni sùúrùtù tàbí pé kán máa sọ̀rọ̀. Ẹ wo àtìgbà yẹn Saheed ò dárúkọ wọn mọ́. Gbogbo ìgbà tí Alufulani fi kúrò lọ́dọ̀ wa tó fi lóun ò bá ṣẹjọ́ mọ́, èyí ni wọ́n ti ṣẹ́tù ọ̀rọ̀ yìí tipẹ́tipẹ́. Ṣé rí Saheed tán bá tì mọ́lé tàbí kán kó jẹ́wọ́ gbogbo ẹ̀sùn tó kà fún bàbá yìí, kò sẹ́nì kankan tí ń bá arújọ́ bàbá ni. Àwa dẹ̀ fẹsẹ̀ lélẹ̀ ẹ̀rú ẹ̀ pé yes ó yẹ kó rí bẹ́ẹ̀. Kódà bọ́ba Ìlọrin bá lóun ò bá ṣẹjọ́ mọ́ kó káyé, àná sànánà wọn bá máa fa ẹ̀pọ̀n anybody pẹ̀lú jẹnẹrétọ̀ ní ìsìn, kò tí ń tó kàn mọ́ ìyá mọ́. Mo sorry to say it, ọ̀rọ̀ yìí ti ṣẹ́tù tipẹ́tipẹ́, kì í ṣe ní ìsìn. Iná wá ìdáwèrè bolẹ̀ ní ìsìn. Kí ni àjọṣe Saheed Oníkíjìpá ò ṣe nǹkan láyé yìí, kódò tí gbà wọ́n gboyè ààrẹ Adépọ̀jù níbẹ̀. Ní pé kínní yìí àti bádépọ̀jù ṣe mú wọn kiri, àjọṣe wọn ni. Ọkàn mi lọ bẹ̀, ọkàn mi sọ fún mi pé n tó ń ṣẹlẹ̀ nìyẹn, torí pé kíni ó jẹ́ nǹkan bíi bànìbànì lójú mi. N tí wọ́n l'Oníkíjìpá sọ pé ṣé káwọn wá lè nígbà ó ti dé, ńgbà táwọn ọmọ ní rárá o kò ní wọ mọ́ṣáláṣí, kò ní wọ mọ́ṣáláṣí, làwọn ní ṣé táwọn bá tilẹ̀kùn mọ́, ṣé kọ́lọ́hún ó tilẹ̀kùn máwọn náà ni. Ẹnu dùn àwọn àáfàá ṣé rí àṣà bàbá wa Lágbára Omi ni, ó ní gbogbo àwọn pátá nǹkan kan tí ń ṣẹlẹ̀ lára àwọn ò sọ nǹkan tó dáa mọ́, bàbá ò yọra wọn lẹ̀. Ẹnu dúndùn ni Mufti ni mo rí pé wọ́n sọ lórí yẹn. Ẹnu dúndùn ni
pé kán lè bá ààrẹ ní báwọn gbìjà n tó ń ṣẹlẹ̀ ní mọ́ríkàsì ń lèmi fi ojú wò and again kínní yẹn ó ní agbára. ẹ jẹ́ mọ̀ pé àwọn ọmọ àdàbí náà dẹ̀ tún lọ́wọ́ kan wọ́n pera wọn jọ pẹ̀lú ẹ̀. ẹ wà wọn ọmọ àdàbí èwo ló mú nù wọn kò sí. èwo ni ò jáde fún Saheed ní kó tó di pé Alfulany lọ ṣe béyìí tí wọ́n ń pè ní Ṣakí ṣe bó jáde fún Saheed rí ẹ̀ẹ̀kan náà lọ́rọ̀ bá palẹ̀ ẹlẹ́ ó bá ní ọmọ òun fẹ́ dákú ìṣòro dé náà fóun ló bá pè ló bá kówó fóun. àwọn nànà mú àwọn tán ti rora wọn pin wọ́n ti rora wọn pin. ó bá wá yá wọn ṣérú wọn ni wọ́n lè kọjú síjọba kéèyàn sọ pé àwọn èèyàn ń sọ̀rọ̀. àwọn 50,000 100,000 béèyàn ò bá tó nǹkan ṣe kì í ṣe. ẹ lọ kọ́ mọ́ṣáláṣí sínú igbó èèyàn 3 4 péré ní ó wàá kírun nú mọ́ṣáláṣí owó tó jẹ́ pé ẹ fi wá nǹkan tẹ́ ẹ fi máa ṣe náà tí nǹkan ó ṣẹ́tù tẹ́ ẹ sì fi ogún ara yín tẹ́ ẹ kọ́ mọ́ṣáláṣí wọ́n fún yín kápítà nìyẹn ẹ fi ṣiṣẹ́ ẹ fi wá nǹkan tà kẹsẹ̀ wá. láyé àtijọ́ àwọn bàbá wa tán ń ṣiṣẹ́ àfa wọ́n ní ààyè àwọn ìmáàmù nìkan ni wọn ò ráyè àti muhalimu àwọn tó ń kọ́ mọ́ ń ké wọ́n tún ráàyè gan-an nígbà míì. imam àti làdáni gan anybody ló lè ṣe làdáni. ìmáàmù ni ò ráyè nǹkan kan láti ṣe tó jẹ́ pé ìlú ní ń fún ní nǹkan jẹ. wọ́n wá mọ́ṣáláṣí wọn wá mọ́ṣáláṣí ìlú a máa fún wọn ní nǹkan. ṣùgbọ́n láyé àtijọ́ àwọn bàbá wa tán ti láwọn ń ṣàfà wọ́n níbi tán ti ń lọ dáko àwọn míì hun òfì àwọn míì wọ́n ń ṣòwò òbí nígbà míì wọ́n sì lọ wọ́n ó dé pẹ̀lú tẹ̀sùbá àwọn lọ́wọ́ wọ́n tún darí wálé ni a sì ń pè wọ́n láàfà. ọ̀rọ̀ yìí wọ́n kàn fi wèrè gbé kalẹ̀ pé káwọn wo bá rí wó ṣètà ni. wọ́n fún tí oníkíjì pa kán tètè fa etí wọn nànà kò sẹ́ni tó bá Saheed ṣe tí ò lọlẹ̀. tí ràwọ̀ rẹ̀ ò já kì í ṣe pé léèyàn ló já àwọn fúnra ara wọn náà fẹ́ gbéra wọn lulẹ̀. àwọn tuntun ò lè súnmọ́ wọn kán lọ gbàgbé àwọn tuntun ò lè súnmọ́ wọn. ẹ má jẹ́ ń tàn yín ẹnu ló dẹ́kù tá a máa ní lágbájá mọ́yàn àṣírí ló tú ọ̀nà tán gbé gbà yìí tán fẹ́ fi wá sẹ́tù kí gbogbo nǹkan sẹ́tù yẹn ọ̀nà tán gbé gbà yẹn ò dáa. iná yìí fi invite ìyàgbó nǹkan tí í ṣe Kaula Munafiki bí Kaula ò bá gbé pampa dání òun àti Saheed àti Yusuf Adépọ̀jù lọ sí mọ́ríkàsì kán gbé lọ sí kóòtù ìyẹn ganan kọ́kọ́ béèrè lọ́wọ́ wọn pé pampa dànà àwọn máa ṣèdáríjì fún ṣùgbọ́n wọn ò tí mọ́lẹ̀ náà ìbéèrè ọ̀rọ̀ náà máa bí ní gbangba àwọn èèyàn àti Yusuf Adépọ̀jù Kaula ń tiẹ̀ òun tiẹ̀ umu tiẹ̀ ó ti rì bọ́lẹ̀ wọ́n láwọn gbóyè fún ni oyè yẹn ó ti bàjẹ́ mọ́ lọ́wọ́ bá Saheed rìn láyé kẹ́ ẹ mọ́ tó ṣì. mo sì ti sọ̀rọ̀ yìí pẹ́ mo ti sọ pẹ́ wípé gbogbo ẹni tó bá ń bá Saheed ṣe wàláhì tàláhì pé ó yá àṣírí rẹ̀ ó tú bó ṣe lábẹ́lẹ̀ torí Saheed ó ti dọ́gbọ́n àfèpè bí èpè òbí lásán ó ti mú èpè àwọn òkú ọ̀run wà lórí Saheed àárí wọn o ṣùgbọ́n ẹlẹ́dàájà àti ọba alifu lásán àti ìjókòó tó pera rẹ̀ tán pè ọ́ ní àáfàá Saheed lásán tó o sì ká alifu bá àtàṣà fódìdí ọdún 4 tó o san kọ́bọ̀ níbẹ̀ tó o sì tún wá yẹ̀yẹ́ ilé kéwú náà èpè yẹn ń ja Saheed títí dọjọ́ kú sí ni títí ìrandíran Saheed ti gbé pè Yàyà Gàmbàrí bó ṣe wà yẹn ò fi fóni ẹ má jẹ kò sẹ́ni tó bá lóun fẹ́ ran Yàyà Gàmbàrí lọ́wọ́ kò lè rí ṣe tó nǹkan
èmi máa ń wò ní mo ti sọ̀rọ̀ yẹn fún abèrè ńgbà wọ́n pè wá pé àbóyá àgbè wọlé níbo èmi ò kó wàhálà bọ̀ èmi ti yááfè rẹ̀ ṣùgbọ́n ó ṣépè fèmí mo sì dá padà fún ọmọ kékeré tó ní nǹkan tó wà lára àwọn ju òun lọ ẹ̀jẹ̀ agbé kínní náà n tó ló wà lára àwọn tó ju òun lọ n lè ní gbé ṣépè mọ́ lára tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n jọ múlẹ̀ ní gẹ́gẹ́ bọ́mọ gan ṣe sọ. Wo Sunday Igboho látara Saheed ló ti kàgbákò Sunday Igboho àtàrà Saheed ló ti kàgbákò ó yá ta ló tán kù Alufulani àtàrà Saheed ló ti kàgbákò gbogbo àwọn ẹni tó bá Saheed rìn bí Tinubu mo wí tó bá rẹ́rìn sí Saheed wàláì nǹkan ó yẹ̀ lára ẹ̀ àfi kó múra gidi kí lẹ̀ ń sọ ohun tẹ́mi rò láàárọ̀ yìí nìyẹn o ọpọlọ mi kàn lọ ọbẹ̀ ní straight pé torí bàbá ń sọ báyìí páwọn ní wọ́n bá ọlọ́run bá tilẹ̀kùn mọ́ òun nítorí tiẹ̀ ọlọ́run wo kéèyàn sì ṣílẹ̀kùn fàṣẹ́wó ju kéèyàn ṣílẹ̀kùn mọ́ṣáláṣí fún Saheed lọ èmi ni mo sọ bẹ́ẹ̀ gbogbo ẹnu ni mo fi sọ kí n ṣílẹ̀kùn foníṣẹ̀ṣe ó lè ṣeé ṣe tó bá wọlé yóò ní òun gba ṣàádà ẹni tí ṣàádà wà lọ́wọ́ ẹ̀ tó sì tán fi ṣàádà jẹun ó sì fi èèyàn rẹ̀ ilé rẹ̀ ó fi pawó ó fi ìyàwó rẹ̀ rìndìn ojú kíní kíyàwó ṣéyàwó lè dojú kọ Alhaji Ọ̀kanlọ́mọ kó lóun fẹ́ sọ̀rọ̀ sí tálàjì Ọ̀kanlọ́mọ bá dá padà fún alẹ́mi èmi lórílẹ̀‐èdè mọ́ ni ǹjọ́ bú Saheed padà ń gbò bú ọ of course Saheed kì í sọmọ Ìlọrin èmi ò sì rí nǹkan tó gbé ṣe fún Ìlọrin èmi ò rí ìfẹ́ tó ní sí Ìlọrin Ọ̀kanlọ́mọ ó tún kàn wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀n ju Saheed lọ ọmọ Abẹ́òkúta lọ̀kanlọ́mọ ọkàn kan sì ló fi ń bá wọn lọ alẹ́ ló burú lóhùn bọ́lọ̀ ń ṣe dóhùn nìyẹn tó bá ti sọ̀rọ̀ síyàn yóò sì sáré padà yóò ní ẹ dákun ọmọdé lè sọ fún mi pé n tó ṣe yìí ò dáa o wàláì yóò mọ bẹ̀bẹ̀ ni fi rójú ẹ̀ kò rínú gbọ́rọ̀ sí Ọ̀kanlọ́mọ ò rínú gbọ́rọ̀ sí bẹ́ẹ̀ ṣe rí yẹn kò rínú gbọ́rọ̀ sí ẹni kò sẹ́rì kò sọ̀rọ̀ lọ́rọ̀ tiẹ̀ tó o bá lo fẹ́ ṣòfófó mọ́ gbé dọ́dọ̀ Ọ̀kanlọ́mọ yóò ní ṣòfófó tó ṣe sẹ́rì wà níbi tí Ọ̀kanlọ́mọ wà nù purọ́ kẹ́nẹ́ kankan ṣèyí Múfú ti ń sọ báyìí pé ṣé tálọ́mù bá ti ìyẹn kan pé wọ́n kàn wá ní náfẹ́tì Kaula ń sọ báyìí pé Adépọ̀jù àti Saheed ẹ lọ wo ṣóò tó ṣe ó ládépọ̀jù àti Saheed ti lọ bá Oníkíjìpá wọ́n ti kọ́kọ́ ṣẹ́tù àárín yẹn ibi mo gbọ́ dé nìyẹn tí n fẹ́ gbọ́ worowóró eléyìí mọ́ wọn ò fẹ́ wọ́n mú Kaula náà mọ́ra òun wá jẹ́rin sí orí ibú wọ́n ní kóun wá àtáàkì Akéwùgbà Góòlù ẹ rí i pé wọ́n mọṣẹ́ ẹ jẹ́ á máa wo bí wọ́n máa bá a lọ tí Múfútí Oníkíjìpá ò bá tètè kàn jẹ́wọ́ èmi ò ní tí wọ́n ṣe fún yẹn ò dáa ò bá wọn ṣe kà á sí tí wọ́n ná Kùránì wọn rùn kódà wọ́n ṣe dáadáa bọ́n ṣe fẹ́ náà ohun tọ́kàn mi rò nìyẹn o ṣẹ́túmẹ́ǹtì yìí kì í ṣe ni kanirú Múfútí gbogbo Ìlọrin Adépọ̀jù ni wọ́n ń pè tó sì ti yàkàyàkà àná yín ọ̀rẹ́ rẹ̀ tí ń gbé kiri ti yàkàyàkà àná yín tó di odidi ìlú kan ẹ dákun ṣé Múfútí Oníkíjìpá ṣe bí àgọ́ ni kọ́lọ́hún dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n mo fẹ́ràn wọn kọjá gbogbo nǹkan ṣe yẹn wàláì wọ́n ti kó bára wọn gan nínú ìrìnsí wọn gan kó bá wọn pẹ̀lú àwọn ẹni
ọ̀rọ̀ statement tán sọ tán ní sọ kalẹ̀ lẹ̀ ó ti ṣàkóbá fún Mufti Oníkíjìpá. kódà bàbá ni wọ́n ní èyàn ò ní ẹjẹ́ agbésí làákàyè bírìn yìí ṣe rí. àwọn Ògo Ìlọrin táǹtì ẹ̀ ń sọ̀rọ̀ tó jẹ́ pé Múrí Bàrígà ìyẹn Ògo Ìlọrin pírẹsidẹ́ǹtì Alhaji Múrí Bàrígà ohun tọkùnrin yẹn ń ṣe lábẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ yìí tí ò fẹ́ kó lọ lásán ó yẹ kó jẹ́ pé Mufti Oníkíjìpá ló yẹ ká bá ń bẹ̀. no má bóyá láàárín ọ̀rọ̀ yẹn gan ìjà àwọn àti Mọ́ríkàsì bá parí tó bá yẹ pé wọ́n mọ́wọ́ kankan mú arákùnrin ni so wọn ò lè mú bàbá wa kan Yáyà Al-Fulani kọ́lẹ̀ ń pè wọ́n ní tí wọ́n máa ń ṣe wáàsí báyìí wàláì bàbá yẹn ti sọ wípé náà ó ní àwọn ẹni tí ń bá a ṣe wọn ò lè jáde kó máa túnà àṣírí wọn ibi táwọn náà rò kàn lọ́bẹ̀ lèmi rò kàn yìí sí